bàbá fídíò tẹ́ ń kọ́mẹ́ǹtì lé lórí yìí mo mọ fídíò yẹn dáadáa mo dẹ̀ mọ nǹkan tí mo sọ síbẹ̀ kí ló wà misleading bẹ́ẹ̀ mo bi í léèrè sà kí ni nǹkan tó wà misleading bẹ́ẹ̀ nígbà tí ọkùnrin tó fẹ́ ìyàwó tí ìyàwó kékeré bímọ tó sọmọ ìyàwó kékeré ní orúkọ ìyálé tó dẹ̀ sọ fún ìyálé pé kó má wọ́rì tóun náà bá ti bímọ òun ó sọ ọmọ tiẹ̀ lórúkọ ìyàwó ìyálé bímọ tán ọkọ ò sọ orúkọ ọmọ ìyálé lórúkọ ìyàwó mọ́ gẹ́gẹ́ bó ṣe sọ mo dẹ̀ sọ pé agídí kọ́nà fi ń le kó tí ò le kò ń ṣe dandan ni kí orogún méjì ṣe pọ̀ ẹ wá dé ẹ wá ní kinní kan àwọn ìyá yín ṣe àwọn ìyá àtijọ́ tán ṣe yẹn sà ṣé ẹ mọye àjẹ́ tó wà ń gbà yẹn ṣé ẹ lè count the number of witchcraft tó wà láyé àtijọ́ yẹn èèmọ̀ tán hanra wọn dè ní ṣé ẹ lè ká sà torí mo wo profile yín mo rí i pé àgbàlagbà ni yín ìyàwó mélòó lẹ ní torí ẹ̀yin ọkùnrin ẹ̀yin ò mọ̀ wípé bó ṣe ń gbá lára yín ló ń gbá lára obìnrin kò sóbìnrin tán máa fẹ́ yàwó létà rẹ̀ ò ní kàn torí ẹni tán bá nà òun lára ń ro bẹ́ẹ̀ kò sí nǹkan tóbìnrin máa ṣe àwa tá à ń sọ gan à ń sọ nítorí pé ó lè kọ́ọ̀bù immorality ṣó ti yẹ yín so ẹ lè wá bí kẹ́ ẹ sọ wípé dandan kóbìnrin ẹ̀yìn méjì kíyàlé àtìyàlé wò ṣe pọ̀ tán bá láwọn ò ṣe pọ̀ wọn ṣe pọ̀ nìyẹn irú yín lẹ máa ń dá àwọn ìyálé dúró nítorí wípé ìyàwó ò tí ì ṣe nǹkan àbẹ́ẹ̀dá ìyàwó dúró nítorí ìyálé ò tí ì ṣe nǹkan ẹni tó rewó tó fẹ́ lọ ájì ẹni kó mọ́ lọ ájì nítorí pé ìyálé rẹ̀ ò tí ì lọ owó àpò rẹ̀ tí ìsọkọ ló fún un ẹ̀yin lẹ ń dájà lẹ̀ ẹ̀yin lẹ preach peace làwa ń preach nǹkan tó lè mú peace wá làwa ń sọ ẹ lè sọ wípé kórogún méjì ṣe pọ̀ because fẹ̀kàn tẹ́lẹ̀ ìyálé tẹ́ ẹ fẹ́ ẹ ti ṣèlérí agádámbú fún láti day one pé ẹni fẹ́ yàwó lè obìnrin sì lélẹ́yìí we are moved by what we hear tọkùnrin bá lóun ó ra gbogbo àgbáyé fún ẹ ìwọ ló máa síìfù irọ́ yẹn torí tó bá ra gbogbo àgbáyé fún ẹ àwa yòókù ìbò la máa gbé ẹ wá gbéyàwó lè ìyàwó tẹ́ gbélé náà ẹ ti parọ́ fún pé má wọrí tí n bá ti fẹ́ ìyálé mi kò sí tí ó ṣe ńgbà wá gbéyàwó lè tán ńgbà ò bá yá ẹ bá tún níyàlé yín ti yíwà padà ẹ bá tún padà lọ sọ́dọ̀ ìyálé ẹ fi ìyàwó lẹ̀ àbí ńgbà tẹ́ fẹ́ lẹ́ẹ̀kẹta wọlé ẹ ti sọ fún pé má wọrí àwọn ìyálé rẹ ò dá ẹ tán lẹ fi ń fẹ́ obìnrin ẹ wá fẹ̀tàn kó wọn jọ tán ṣẹ́yìn lè gbà kọ́kọ́ kí ìyàwó yín lọ́kọ méjì kẹjọ mọ́ ṣe bàbá lé àti bàbá wo nínú ilé táwọn ẹ bá ń ṣe bàbá lé àti bàbá wo ẹ lè mọ bó ṣe rí lára obìnrin bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ ní pé ní agbára tọ́lọ̀ ń fọkùnrin kò fóbìnrin bẹ́ẹ̀ ni bíbélì gan sọ pé ẹni tọ́kọ ẹ̀ wà láyé tá a bá rí pẹ̀lú ọkùnrin míì ó ní adulteress láàmú pé ó ní she shall be called an adulteress ṣó ti yé yín so nǹkan tó fà á nìyẹn àti wípé polygyny ó ń kọ́ọ̀bù immorality nítorí wípé kí ni instead tọkùnrin fi máa béèyàn kan dálé bóyá ńgbà tí ìyálé bá ẹ̀ tó ti kúrò nílé ẹ̀ kó fẹ́ ìyàwó ní ṣùlọ́kà ń tó wà fún nìyẹn kò wà fún pé kẹ́ ẹ fi kóbìnrin jọ kẹ́ wá mọ create enmity kẹ́ wá láwọn ìyá yín ṣe àwọn ìyá tán ṣe yẹn sà how many of them ni witches ń gbà yẹn high rate of witchcraft ń gbà yẹn ni tẹ́ bá ti kóbìnrin pọ̀ ẹ̀yin gan lẹ́ ń ṣe nǹkan tí ò ní mú kí peace wà kò sí ìfẹ́ kankan tó fẹ́ wà láàrin obìnrin kan tán jọ ń dóko obìnrin méjì tán jọ ń dóko kan kò possible ó ní kálukú ṣe pọ̀ tọ́kọ èèyàn bá fẹ́yàwó ń sìn fine ẹ̀tọ́ rẹ̀ mọ̀ tó bá jẹ́ obìnrin tó tutù bẹ́ẹ̀ tó bá jẹ́ ni tó gbóná tọkọ ti mọ̀ pé ẹ̀mí òun ò save tó ń bá sọ fún ẹ òun ló máa apply wisdom but when you eventually know at the long run kó ní kálukú maintain lẹ́ni ẹ̀ ni yes ọjọ́ tí madam mewọlá ká sọ pé ìyàwó kékeré àbí orogún kò lè lo kitchen utensils àwọn láti fi dáná táwọn èèyàn hàn wọn jẹ òótọ́ ni ìyá yẹn sọ náà let her go and get her own material in her own kitchen and use it kò sí jàǹbẹ̀ yes so obìnrin tẹ́ bá ní kan fagídí ṣe pọ̀ yìí ìjà lẹ fi ń dálẹ̀ so ibo lẹ ti wá rí nonsense tá ń sọ àwọn ò sọ nonsense ń bí sense làwọn ń sọ ní bíbá yìí àwọn obìnrin dẹ̀ máa understand nǹkan tí mo ń sọ even despite pé mi àtàwọn obìnrin ààrẹ agree ẹ lè ní kórogún méjì ṣe pọ̀ sà ẹ lè sọ bẹ́ẹ̀ àwọn obìnrin tẹ́ kó pọ̀ enmity lẹ́ ń breed láàrin wọn ẹ breed love kò sóbìnrin tó máa róbìnrin tó ń jáde kúrò nínú yàrá ọkọ ẹ̀ tínú ẹ̀ máa dùn kò tíì sí bẹ́ẹ̀ bọ́lọ̀ ń ṣe dáyé nìyẹn yes even Rachel àti Leah nígbà tó di pọ́n dorogún a rí gbogbo drama táwọn méjèèjì jọ para wọn perform in the scriptures so ẹ lè wá kẹ́ sọ pé dandan kóbìnrin ṣe pọ̀ ẹ lè wá kẹ́ sọ pé dandan kánjọ mọ́ gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin poverty ló ń dà yín láàmú náà ẹni tó bá dẹ̀ fẹ́ ṣòwò àlè yóò rẹ níní tẹ́ bá fẹ́ yàwó mẹ́rin ẹ kọ́ ilé mẹ́rin tẹ́ bá fẹ́ yàwó mẹ́ta ẹ kọ́ ilé mẹ́ta tẹ́ bá fẹ́ yàwó méjì ẹ kọ́ ilé méjì ẹ jẹ́jẹ́ kí ilé wọn kó jìnnà síra
èyí tó bá kọjá yìí ẹ̀ lọ sọ́dọ̀ orogún ẹ̀ tí wọ́n bá fìbọn fọ́n kókó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n jẹ̀bi ìyẹn ni ẹ lè sọ wípé dandan kan ṣe pọ̀ ibẹ̀ ni enmity ti máa ń ṣẹlẹ̀ ibẹ̀ náà ti máa ń ráyè kí àìsàn bọ́ra wọn lára bẹ́ẹ̀ ni kódà mo ti rí orogún tó fẹ́ ṣe ìpàdé ẹbí ó gbé àpótí wá tí ó fi jòkó ni bẹ́ẹ̀ ni jíìpù ló ń lò inú jíìpù ẹ̀ ló gbá àpótí sí ìgbà tó sì sọ̀kalẹ̀ ó sì gbé àpótí yẹn kalẹ̀ ń sitting room ó sì jòkó lé kò jókòó sórí any of the chairs bẹ́ẹ̀ ni ibi tó ń sọ́ra tiẹ̀ dé nìyẹn tẹ́ bá ti mọ̀ pé ìfẹ́ lẹ́fẹ́ ẹ mọ́ fẹ́ yàwó méjì ẹ maintain ẹyọ kan kẹ̀dẹ̀ rí pé ẹ tọ́jú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ìwà burúkú lẹ̀ ń wù sí ìyálé náà ìwà burúkú tẹ́ wù sí ìyálé ló jẹ́ kí ìyálé change bẹ́ẹ̀ torí ẹ ti mọ̀ pé ntẹ́yìn lè ṣe obìnrin ò lè ṣe é ilẹ̀ ṣe gbé mi ilé ẹ̀yin náà mọ̀ pé wà tó wù yẹn kì í ṣe ìwà rẹ̀ ẹ̀yin lẹ frustrate ẹ̀ débẹ̀ ìmí ìwádé nìyẹn ẹ̀dẹ̀ ti bàyálé jẹ́ fún yàwó torí ẹ̀ tàn náà fi mọ́ fẹ́ yàwó kékeré ìmí ìwádé nìyẹn ó wá rí bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú ìyálé ìkan ló ní ìyálé òun wọn wá ǹkó àtọkọ wọn jáde mo ń ṣe kán mọ́ wá ǹkó ni àbá tó rán ti fẹ́ wọn á lé ìyálé lọ ó ti padà kúrò ní ilé yẹn ń sìn torí gbogbo ẹ̀tàn tí bàbá yẹn fi fẹ́ ó rí wípé irọ́ ni gbogbo ẹ̀ òun àti ìyálé they are still getting together ẹ tan àwọn obìnrin tán ẹ tún wá kó wọn jọ ẹnìkan jọ mọ́ gbé emotional blackmail nìyẹn ṣáàyìn lè gbà kẹ́yìn kóyọ ìyàwó yín fẹ́ ọkọ méjì kẹjọ ṣe bàbá lé àti bàbá wò káwo bó ṣe ká practicalize ẹ̀ ń bọ̀ lẹ ti rí nonsense ta ló ń sọ ń bí ìyàwó mélòó lẹ fẹ́ ẹjọ́ bá mi táàgì wọn ń bọ̀ lẹ àwọn ìyá yín àwọn ìyá tán ṣe yẹn ẹ rí èmọ̀ tán hanra wọn ni ọmọ tó yẹ kó ṣoríire àwọn orogún ti kí nǹkan bọ̀ lára ọmọ odidi ọmọ ọkùnrin làǹtìlanti wọ́n ti fa okó ẹ̀ wọ́n ti disconnect vein tó gbé okó àti ẹpọ̀n tó connect ibi tí àtọ̀ ti máa move wọ́n ti fà nígbà kékeré iṣan yẹn ti disconnect okó ọmọ yẹn ò léde ní tó sì ti pé 42 years àwọn orogún la gbọ́ pé wọ́n fa testicular torsion yẹn fún wọn bá draw okó ẹ̀ nígbà yẹn torí nígbà tí ìyálé dé tí ìyálé bí obìnrin kò pẹ́ wọ́n fẹ́ ìyàwó wá bí ọkùnrin ọmọ yẹn ò tí ì pọ́dún kan bí tó ti ń sunkún tán ti fa okó ẹ̀ tán fa iṣan yẹn dẹ̀ sì ta ilé ìgbà yẹn òun ló fa testicular torsion fẹ́ nìyẹn over 42 years okó ẹ̀ ò lè rí tán àbájọ gbé poverty ló ń dọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin láàmú náà kọjọ mọ́ gbé ẹ̀ lè kọ́lé tó ọ̀tọ̀ọ̀tọ̀ fún wọn kílẹ̀ wọn kó jìnnà bí sánmọ̀ ti jìn sílẹ̀ lẹ̀ ẹ wà ní dandan kan jọ mọ́ gbé ìgbà ó náà ní dá nǹkan sí bàtà fúnra wọn ìgbà ó náà ní han ọmọ ara wọn lé mọ̀ abẹ́rò pó rọrùn kí obìnrin méjì mọ́ dókó kan kò easy kò rọrùn tẹ bá fi òpó rọrùn ẹja ṣe bàbálé àti bàbàwò náà káwo bí ó ṣe rí àwọn àṣẹ pé wá ní this kinní kan we must promote peace kò lè sí peace láàrin orogún tán jọ ń dókó kan kò sí èyí tó bá nawọ́ ọ̀fẹ́ tó bá nawọ́ friendship gan ìwọ̀nba lèèyàn lè dára dé orogún because ó lè dédé ròǹjọ́ kan pé hàn kíkan mo tiẹ̀ ń bẹ́ ní ìsọ̀rẹ́ fún ẹ̀ńtà jọ ń dókó kan ẹ lọ béèrè lọ́wọ́ ẹ̀yin ọkùnrin ẹ̀tàn wo lẹ fi máa ń fẹ́ àwọn obìnrin wọlé ẹlòmíà níyàwó òun ti kú ẹlòmíà níyàlé òun ti lọ irọ́ dẹ̀ ni kò kú kò lọ inú ilé ẹ̀ ló wà ìgbà tó bá fẹ́ yẹn wọlé tán nìyẹn á tó rí wípé rọ́nà ń pa tó bá tún yá tún fẹ́ kẹta so that wọ́n á lè máa fi ara wọn spite ara wọn ẹ wá díẹ̀ wá sọ pé we must always promote peace bó ní peace wo ló fẹ́ wà láàrin obìnrin méjì tán jọ ń dókó kan kò sí peace kankan tó lè wà ń bẹ̀ lẹ́yìn kó ní kálukú dúró ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹni tó wà innocent tí ò yálé olóògùn rí tí ò mọ nǹkan kan wọ́n lè ní nítoró wá bí ìlànà òun ló wá dóògùn lẹ̀ tí ò sì lọ lé olóògùn àìmọye àwọn ìyàwó kékeré tán ti pè lájẹ tẹ́nẹ́lẹ́ni tí ò ní nǹkan kan àìmọye ìyálé tán ti pè lájẹ tẹ́nẹ́lẹ́ni ò ní nǹkan kan ẹnìkan adé á ní han tán àbájọ gbé wọ́n lè hanra wọn lé mọ̀ èèmọ̀ yẹn máa yàtọ̀ sà ó máa yàtọ̀ irú ọmọ tán fa okó ẹ̀ ní ìsìn tán disconnect okó àti kinní tí okó ẹ̀ ò lè ṣé tán àbájọ gbé ṣé wọ́n lè ṣerú ìkà yẹn fún excuse me ẹ lè fọ́ọ̀sì obìnrin méjì láti gbé pọ̀ tán bá láwọn ò fẹ́ gbé pọ̀ wọn ò fẹ́ gbé pọ̀ nìyẹn tẹ bá fẹ́ ṣòwò àlè ẹ rẹ ní ẹ nílé ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ ní gbogbo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n máa lò so ẹ lè wá bí ìkẹwàá sọ pé ẹ lọ fídíò tẹ kọ́mẹ́ǹtì sí ẹ lọ́wọ́ kọ́mẹ́ǹtì ẹ̀ ní TikTok kẹ wo how many millions of people tó ti wò kọ́mẹ́ǹtì yìí ló ọ̀dì jù níbẹ̀ because àwọn obìnrin máa understand nǹkan tí mo ń sọ ọkọ agbéyàwó dé ń sìn àwa ni yóò máa gbé ibi téèyàn kan wà kò sẹ́ni tó lè ní kọkùnrin mọ́ fẹ́ yàwó bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìpè ní ò lè sọ ìpè ní wọ́n jọ wá mọ́ gbé pọ̀ níbo àtijọ́ tán jọ gbé pọ̀ yẹn òun ló fa àìmọye àwọn ọmọ tó jẹ́ kán dọ̀gá kán ṣẹrú lẹ́nìí tó ṣe pé ilé orogún ló pa kádàrá wọn dà bẹ́ẹ̀yin ọkùnrin gbà tí tíṣẹ̀yìn ni ó àfẹ́ ti ṣe bí kókó yín ti lé kẹ́ẹ̀ ti lodò kẹ́ẹ̀ tó dòbọ̀ ni ẹ wá dé ẹ wá sọ pé ní we must promote peace yes that is the only way to promote peace love oníkálùkù á wà lọ́tọ̀ọ̀tọ̀ kò ní sí ẹ máa béèrè pé mọ́mí nǹkan
kíní kan kọ́ nímọ̀ béèrè súfì ilé lọ́hùn lọ́wọ́ ara yín tó bá dé ó dé ṣàlàáfíà làwọn ọmọ wà àlàáfíà ni ìyẹn bẹ́tà ẹ mọ̀ béèrè pé orogún mi nǹkan kí náà wá sọ kí náà wá wí àbòsí nìyẹn kò sí ìwọ tó jẹ́ ìyàwó kékeré àbò jẹ́ ìyálé tó ń béèrè orogún ẹ ìwọ náà mọ̀ pé kì í ṣe torí ìfẹ́ ò ń béèrè nítorí àbòsí ni everybody should maintain his lane ọkùnrin torí ẹ̀ bá pé ló ń ṣe polygyny kò ń ṣe léyìí tó máa kọ́ọ̀sì ìjà tó ṣe pé ẹ̀yin ọkùnrin lẹ́ ń dájà lẹ́yìn lẹ́ ń forí obìnrin gbára wọn náà ẹ̀yin náà practice bàbálé àti bàbáwo nínú ilé kan ìmí inú yín ìyàwó yín báyàn kan sọ̀rọ̀ gan lásán ẹ mọ̀ tọ̀ sára ni ẹ wá dé ẹ wá sọ pé ní we must always promote peace ẹ̀yin ò mọ̀ pé jẹ́ tó ṣe rán vein yín ló rán vein obìnrin ẹni tẹ́ fẹ́ ṣì kejì kò ní tẹ́ sọ fún kó tó wọlé ẹni tẹ́ fẹ́ ṣì kẹta kò ní tẹ́ sọ fún kó tó wọlé ìkẹrin kò ní tẹ́ sọ fún kó tó wọlé ṣe bẹ́ẹ̀ mọ̀ deceive wọn bí ẹ pa àwọn nìkan náà lẹ́fẹ̀ẹ́ ni ebi ń gbọ̀n bá dé tán lẹ́tọ̀rí wípé kò rí bẹ́ẹ̀ mọ̀ àìmọye àwọn ìyàwó kékeré ìyálé mi yóò ti lọ bímọ síbòmí yóò tún padà wá ẹ̀ tún gbà ẹ wà dé ẹ wà sọ pé kànjọ mọ́ gbé pọ̀ ìbọn náà ti ń gbé pọ̀ tó bá fẹ́ràn rẹ̀ mọ́ bá orogún kankan gbé pọ̀ bẹ́ẹ̀ ni ìjiyàn orogún tẹ̀síjọ ọmọ owó ara yín ọ̀tọ̀ nìyẹn kò dẹ̀ kí ń wọ́pọ̀ yes ẹ wá ní kí ìyálé òní kó gbọ́mọ lọ́wọ́ níbi tán ti fẹ́ lọ ṣe circumcision fọmọ gbogbo tó wà nú fídíò tẹ kọ́mẹ́ǹtì sí ni mò ń sọ yẹn o yes ọkọ ní ìyálé ni kó gbé ọmọ lọ́wọ́ níbi tí wọ́n ti lọ ṣe circumcision fọmọ nítorí kíni ìyẹn dẹ̀ lóun ò lè lọ torí òbọ́kùnrin ni torí òsọkùnrin náà àwọn ọmọ rẹ̀ okay tí ìbá ṣe pé emotional blackmail tẹ fẹ́ ṣe fún ìyálé yẹn ẹ ti mọ̀ pé kò sọkùnrin ọlọ́run ò bùn lọ́kùnrin ẹ wá fẹ́yàwó yẹn wá bọ́kùnrin ẹ wá lóun ni kó gbé ọmọ yẹn lọ síbi tí wọ́n ti dáko fún un tó bá jẹ́yìn sẹ́yìn lè gbà kókó yín mọ́ le bẹ́ẹ̀ ṣe wà yìí kan wá lọ gbọ́kùnrin kan wá tó kó ẹ̀ mọ́ le kan wá lẹ́yìn ní kẹ́ ẹ dúró sẹ́nu ọ̀nà níbi tí wọ́n ti mọ́ dóra wọn ṣẹ́nu tẹ̀yìn máa dùn exactly nǹkan tẹ fẹ́ ṣe fún ìyálé yẹn náà nìyẹn ńgbà tọ́lọ́run òbùn lọ́kùnrin tẹ wá fẹ́yàwó tíyàwó yẹn wá bọ́kùnrin tẹ wá lòun ní kó gbé ọmọ nìṣó níbi tán ti ṣe circumcision fọmọ ẹ rí pálá ìdániyín tíyẹn bá rájẹ yóò hàn gbogbo yín lé mọ̀ ni yes everybody should maintain his lane ṣe báwọn náà ní wọn lè fẹ́yàwó èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ scripturally it is not wrong naturally kò wrong medically is not wrong but wisdom lẹ máa fi ṣe kò wrong pé kọkùnrin fẹ́ ìyàwó tó bá ní ìdìyàwó ṣùgbọ́n ẹ lè fagídí sọ pé kí wọ́n ṣe pọ̀ yes ẹ lè fagídí sọ pé kí wọ́n ṣe pọ̀ ẹ̀yin nìkan kọ́ lọ́lọ́run dáyé fún ẹ̀yin ọkùnrin ẹ̀yin nìkan kọ́ lọ́lọ́run dáyé fún tó bá sóbìnrin ayégun ò lè dùn fẹ́yìn ọkùnrin so ẹ lè máa blackmail obìnrin kẹ máa frustrate emotion wọn kẹ wá feel pé bóyá ẹ mọ̀ jẹ gàba after tẹ ti pa àwọn ẹni ẹlẹ́ni lẹ́kún ẹni tó lórogún ṣe ẹ̀yin mọye táìmù tí fi ń sunkún nínú ilé àti kíní àti kejì àti kẹta àwọn ìyàwó kékeré yẹn wọ́n ń sọ́fà ju àwọn ìyálé lọ the only pain ìyálé ni wọ́n fẹ́ yàwó le pain àwọn ìyàwó kékeré is not small torí iṣẹ́ tèmi ń ṣe ni ojoojúmọ́ tí n bá jí lóru pé mo sáré lọ mo lọ sẹ̀yọ́ gan tí n bá imú fóònù mi mo lè mọ́ sùn mọ́ tí ilé ó fi mọ́ torí messages àti yapa síbẹ̀ àìmọye ọ̀rọ̀ tán lè bá yín sọ tán máa sọ tẹ́yìn ò gbúdọ̀ sọ fẹ́ lòmíì ẹ wá dé ẹ wá ní we must promote peace peace wo lẹ́ ń pray àwọn mélòó lẹ ní bàbá ẹ bá mi táàgì wọn kan rí kò sí peace tẹ fẹ́ promote láàrin orogún méjì àfàwọn tó má ti ń ṣọ̀rẹ́ tẹ́lẹ̀ tó dẹ̀ jẹ́ mutual agreement nípa àwọn jọ jẹ́ ìyàwó ọkọ kan ìyẹn gan sì lè yí bìrì torí tó bá yá àwọn ará àdúgbò a máa pè é pé ẹni tọ́kọ ṣe fún orogún ẹ̀ kò ṣe fún wọ irọ́ dẹ̀ ni ó lè jẹ́ pé àwọn ẹbí tiẹ̀ náà ṣe fún bẹ́ẹ̀ ni mo ti rí ẹni tó jẹ́ pé àwọn family ẹ̀ náà establish ẹ̀ business àwọn ń kó ẹ̀ tán travel tán sí Naija àwọn àǹtí ẹ̀ gbogbo wọn náà pool owó together tán fi ṣí ṣọ́ọ̀bù fọmọbìnrin yẹn gbogbo àwọn ará àdúgbò rò pé ọkọ ló ṣe náà bá lọ sọ̀rọ̀ sí ìyáálé náà létí èrò ní kó ṣe tiẹ̀ náà fún ọ ìjà yẹn sì wà ńlẹ̀dẹ̀ ni ó dẹ̀ ní òsì 5 naira ọkọ nínú ṣọ́ọ̀bù tó ń ṣí kọ́bọ̀ rí pé ìfọ́ tiẹ̀ ní kó mọ̀ sí ṣọ́ọ̀bù yẹn gan pé kinní kan àwọn èèyàn máa rajà àwọn ní sanwó lò ní ẹjọ́ òun ó bẹ̀rẹ̀ náà gbogbo àwọn fámìlì ẹ̀ náà dá lókòwò wọ́n lọ sọ̀rọ̀ sí ìyáálé létí pọ́kọ ló ṣe gbogbo ṣọ́ọ̀bù ń tán bá calculate gbogbo ẹ̀pọ̀ ṣọ́ọ̀gọ́ gan ní 1/10 irú owó yẹn lọ́wọ́ àwọn obìnrin tẹ́ kọjọ wọn ń sunkún ni náà ṣe fi òpó easy ni kò easy ojú ni màálù ń rọ̀ ọ̀bẹ ò dá lọ́rùn ẹ wá dé ìyàwó kejì tán fẹ́ gangan gbà mí kò fẹ́ rí ìyáálé yes toró ṣàjẹun pé méjì obìnrin ò dénú bí ìyáálé ò ṣe fẹ́ fẹ́ ìyàwó gan ò fẹ́ báyàn lé oníkálùkù ló fẹ́ jẹ́ kan lọ́wọ́ ọkọ ẹ wá dé ẹ wá sọ pé this thing is kinní kan níbo sáyẹ̀nsì làwa ń sọ ń bì àwọn obìnrin dẹ̀ máa mọ̀ pé sáyẹ̀nsì ni kò sóbìnrin méjì tán jọ ń dókó kan tínú wọn fẹ́ dùn síra wọn oògùn náà máa sà síra wọn friendship tó rogún bá dẹ̀ fẹ́ bá ẹ ṣe gan wàá rò lẹ́ẹ̀mejì kó tó dára dé àìdá ò jẹ́ ìyálé àbò jẹ́ ìyàwó tòró lè jẹ́ pé mọ̀mọ́ fẹ́ fi friendship yẹn wọlé sí ẹ lára ni ṣé ti gbọ́ bàbá ṣé rí pé mi lògò
fìlà tí mo dé nínú fídíò tẹ́ ń kọ́mẹ́ǹtì sí ó náà ni mo dé ń sìn aṣọ tí mo kàn wọ́n bẹ́ẹ̀ ló yàtọ̀ bó ṣe jẹ́ nìyẹn ìkan ló ra mentholatum àbí penicillin tó lọ fórogún ẹ̀ kó fi sí dodo ọmọ kí dodo ọmọ bọ́ ìyẹn gbé fóònù ó pe ọkọ ìyálé òun mú penicillin wá òun ti sọnù tóun òun ò já òun ò lò fọ́mọ ìyálé wa ń sọ fún mi mo ní kílẹ̀ yín mú penicillin lọ bẹ̀ sí ṣé penicillin àbí mentholatum kí la mọ́ ń fi sí dodo ọmọ tó fi mọ́ ń bọ́ yẹn náà àwọn sì gbà láwìn ni lọ́dọ̀ chemist ẹ̀gbẹ́ ilé àwọn kó mọ́ sí dàbí pé àwọn ò kí kó mọ́ sí dàbí pé àwọn ò lọ kí ó wá mú penicillin tí ìyálé ẹ̀ mú wá sọnù ó wá pe ọkàn wá ń sọ fọ́kọ pé ìyálé òun mú penicillin òun yá sọnù tóun kò wá mọ̀ pé ìyálé wà lọ́dọ̀ ọkọ ńgbà tó pe ọkọ ìyálé yẹn wá ń sọ fún mi mo lọ́lọ́run bá ń ṣe tí ò lò mo ní tó bá lò tí dodo ọmọ rẹ̀ ò tètè bọ́ á ní ìyálé òun ló mú penicillin wá tóun lò tí dodo ọmọ òun ò fi tètè bọ́ bí ó ṣe lò ń gan ló dáa ẹ̀yin náà mọ̀ múra nǹkan lọ bẹ̀ mọ́ look at that ìyálé lonú kan pẹ̀lú ẹ̀ pé káwọn fún un ní tí dodo ọmọ ò fi tètè bọ́ pé torí òun gbọ́ kan sọ pé dodo ọmọ yẹn ti ń lo days kò tí ì bọ̀ làwọn ará kìíní yẹn pé torí àwọn lò fún ọmọ náà kódà tuntun ni wọn ti ìjà o ìyẹn ti àzúmù pé bóyá wọ́n ti fi èèmọ̀ sínú penicillin bórogún ṣe rí nìyẹn tó ń pè lórogún nìyẹn even tó bá mean harm gan ó lè rò pé harm lọ mean wọ́n ní kódà àwọn ò tí ì sanwó ẹ̀ táwọn bá wá mọ̀ pé yóò sọnù àwọn òwúlẹ̀ nílọrin jẹ gbèsè rẹ̀ chemist ẹgbẹ́ ilé àwọn làwọn ti rà wọ́n ní tó ń pè lórogún ẹ̀yin náà má ra nǹkan lọ ọbẹ̀ mọ́ àwọn yẹn lẹ́wàá nìkan gbé pọ̀ ẹ rò bó easy so ẹ jẹ́ kí n bí yín ṣe kẹ́bí kọ́ àwọn ìyàwó yín náà ní àwọn ọkọ méjì kẹjọ ṣe bàbálé àti bàbáwò káwo bí ó ṣe rí so comment yín it is unacceptable àfẹ́ irú yín lẹ máa dáhùn orogún dúró ìwọ má ti lọ bí ìtòrẹ ni yóò ti lọ bẹ ìwọ má ti ṣe báyìí ìtòrẹ ni yóò ti ṣe every third life àwọn ẹni ẹlẹ́ni ẹni tó rán jẹ́yàwó kékeré kí wọ́n mọ̀ padà sílé ìwé kí wọ́n mọ̀ lọ hájì kí wọ́n mọ̀ sí ṣọ́ọ̀bù kí wọ́n mọ̀ tẹ̀ síwájú tán fẹ́ ṣe láti inú àpò ara wọn ẹni torí ìyáálé wọn kò tí ì ṣe ṣẹ́mi àti ìyá èmi àtorogún ṣáàtán ni ṣáàtán àbíbí kankan náà láti wá táyé tèmi ò fi stagnant nítorí títí ẹ̀ ẹ má tẹrù kọ́mẹ́ǹtì sí bí ìmọ̀ sá mi ò mọ̀ yín rí o mi ò dẹ̀ fẹ́ mọ̀ yín bẹ́ẹ̀ má tẹ kọ́mẹ́ǹtì irú eléyìí sínú fídíò mi mọ́ bóyá ká ṣe bàbálé àti bàbáwò káwo bó ṣe máa rí.